mo fẹ́ fún yín lábọ̀ ibi tọ́rọ̀ ta lọ́lọ́run dé àkẹlẹ́ máa wo rẹ̀ náà inú tèmi ò dùn pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ tí àbíyá sísá lọ́lọ́run wà yẹn látara pé ó ti ọ̀fọ̀ ó ti pẹ́ jù bàbá ń bàrígà ẹkún ò ní parí ẹ̀rín yín gbogbo ẹ̀rín kan tẹ́ ń pè mí látànà tẹ́ ń fohùn sílẹ̀ ìròbẹ́ ọmọ orí ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ bólúbàdàn mi bá wọlé kọ́ ọmọ ẹgbẹ́ bàbá àyàláyẹ ẹni tó ń ṣe adúró mo stand lórí àtúnṣe ẹ̀sìn ni kò sí yàtọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ó ń kálukú tó ń wájọba ọ̀run ni polú ẹ̀sìn rẹ bọ́ bá ṣe yí ọ kí n polú ẹ̀sìn mi bọ́ bá ṣe yé mi ẹ̀sìn ọ̀tá kó ìjì ọmọ ẹ̀yà ẹ̀sìn ọ̀pẹ́ ká ba ìfẹ́ jẹ́ ẹ̀sìn oníṣe pẹ̀lú àánú ṣíṣe láàrin ara wa. gbogbo ẹ̀rín kan tẹ́ ń pè mí látànà tẹ́ ń fohùn sílẹ̀ ìròbẹ́ ọmọ orí ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ bólúbàdàn mi bá wọlé kọ́ ọmọ ẹgbẹ́ bàbá àyàláyẹ ẹni tó ń ṣe 20 ọdún tí màálù sì ti ń sáré ni kì í ṣẹgbẹ́ ìsáṣọ kan oríjìnà ojúlówó ọmọ ọ̀kan ìlú Ìkirè ní mí lọ́sùn state ẹ jẹ́ má bá mi sí àpúrógámù yìí ẹ má bá mi tẹ like ìlú tí wọ́n ti bí àwa tí ìjálù Ìkirè ẹ mọ pírọ́blẹ̀mù ta ní ni àmọ́ràn pa ẹ̀rù òótọ́ ọ̀rọ̀ yìí sí ìbá wa láti sọ that is only one problem àmọ́ mo wá lónìí ní dédé àkókò yìí ó sọ fún mi pé mi ò kàwé o gbogbo àkàjúwé náà ní da Nàìjíríà láàmú àmọ́ mo ní débò ní ọ̀rọ̀ ta lọ́lọ́run dé mo kọ́ fi dédé àkókò ìkí gbogbo tí ìjà ògo Ìlọrin látọ̀rí president alhaji Muritada Adio bàbá Bariga bàbá Bariga ẹkún ò ní parí ẹ̀rín yín gbogbo tí èjì abala abita yìí náà bá ti ní kùdìẹ̀ níwájú Ọlọ́run ọba alágbára ọba mi bá ń daṣọ bò ìwọ tó bá wo show Dr. Ahmed Alifulani Ọlárẹ̀wájú lánàá wàá mọ̀ yìí pé ọ̀rọ̀ ńlá jáde lánàá kí la fẹ́ fi wàhálà ṣe mọ́sáàsì Kúdùsì wọ́n ti wó ọ̀rọ̀ tí ò nítumọ̀ ló stáàtì wàhálà bẹ̀ mọ́sálásí àkọ́kọ́ tánù Kùránì ní àwàlà lè báyìí alẹ́dì ùdí àlè nẹ́ẹ̀sì lálẹ́dì bíbá kátàmùbára mọ́sálásí àkọ́kọ́ ní Kúdùsì alẹ́dì àsìrá nìyẹn jàre sọ́rí mọ́sálásí Rasulul kẹsàn pé ṣùgbọ́n lẹ́dí àsìrá bí abúdí lẹ́la mínà lè masjidi lè àràmì ilá lè masjidi lè àkìsọ́ alẹ́dì bára kí ní àwùláwù mo fẹ́ fún yín lábọ̀ ibi tọ́rọ̀ ta lọ́lọ́run dé àkẹlẹ́ máa wo rẹ̀ náà èyí tí ò ní túmọ̀ lọ́dọ̀gún lẹ́ni Gaza mọ́sálásí Kúdùsì wọ́n ti wó dànù Jerúsálẹ́mù wọ́n ti wó lórí tí ò ní túmọ̀ Al-Qur'an gani al-fitnatu nahiman láàánà láàmọ́dé ìkásá fúnra wàhálà lọ́sọ Kùránì ní kò ní dábẹ́ tó bá jí gbogbo tí jókòó lórí aburú òní sẹ́yìn pírẹsidẹ́ǹtì ti sọ̀rọ̀ lánàá àṣẹ́gàrà Haji Muritada Adio bàbá Bariga látọ̀rí tí ẹ̀dẹ́rẹ́ gbogbo tí jókòó lórí ẹni parẹ́ first president Dr. Ahmed Alifulani Ọlárẹ̀wájú ibi oríire yín dé kò ní débẹ̀ takú sí láìfù náà ni dókítà wà lánàá tí wọ́n ti fi gba kọ́ọ̀lù bàbá wa emir ọba ìlú Ìlọrin ṣéwù wàláhù yasimuka minan nas wala ta'afu daraka wala takasha láìfù ni dókítà Ahmed Alifulani wà lánàá tí wọ́n fi gba tí tásà fi wá látòkè
as a doctor then travel níjọ́ Monday wọ́n lọ sí Abuja ẹ̀gbọ́n wọ́n fẹ́ gbé Èkó lu Abuja láàfù yẹn náà ni wọ́n wà tí wọ́n ti ń bá ọmọ wọn kan sọ̀rọ̀ ẹgbẹ́ kó bá wọn change páàsì àwọn yẹn kọjá pé Ìlọrin tó Abuja ló máa jẹ́ ìta nídìí ní Islam nìyẹn lórí àtúnṣe lórí ọ̀rọ̀ Abdulaziz síta lọ́nà náà ni dókítà lọ́rin ní Sunday ọ̀la báyìí dókítà Ahmed Alifulani Ọlárẹ̀wájú àtàlù àtàbọ̀yìn ọlọ́mọ bá ní pamọ́ yóò sì mọ dáàbò rẹ̀ bòyìn ẹ jẹ́ wá peace sínú Islam withdraw letter wà ayé ti lajú ọ̀nkálùkù ti gbẹ́ ẹjọ́ ẹ̀yin bàbá wa etí ẹ pè ní wàhálà ọ̀nà tíírín ni máa ń gbà wọlé tí ó bá jáde ọ̀nà ńlá ni máa ń gbà jáde. bàbá wa pírẹsidẹ́ǹtì ogun àgbáyé ogun Ìlọrin ẹ wo bí bàbá ṣe bẹ gbogbo ayé lánàá wọ́n gbé látòrí alhaji Sakirulai Ọ̀kẹ́lọ́mọ Adébáre kọ̀wé lisanu ní ulamai wọ́n náà wà tó bẹ gbogbo mùsùlùmí wọ́n ní gbogbo ẹni tí ló ń bí pátá àtàtì ìṣẹ́mùsùn àti òkèlùkù pátá kọ́dà wọ́n sọ̀rọ̀ débi pé gbogbo ẹni tí ló ń bí lábẹ́ àṣẹ bàbá wọn Ọ̀kẹ́lọ́mọ wọ́n láwọn bẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ló ń bí lábẹ́ bàbá Alifulani àbí ẹni tó rí àìṣedéédé kọ̀ọ̀kan lára ẹnì kọ̀ọ̀kan tí ló ń bí pírẹsidẹ́ǹtì láwọn bẹ̀ gbogbo kálukú. àfa akẹ́pẹ̀ mi lánàá àwọn ọlọ́pọlọ dúdú àwọn mufisidu ní àrídì ó ń bẹ́ mi sọ̀rọ̀ pé àfọ̀nà òdodo TV ẹjọ́ tẹ́ bá ti fẹ́ yín mọ̀ ṣe program bàbá àgbàlagbà jí àgbà ẹgọ̀ ni wọ́n fi kún iṣẹ́ wọn tó fi dèrè gbogbo kálukú tó soríire lára bàbá àgbàlagbà jí àgbà ó kéré nínú ẹ̀ tó ríire bẹ́nu ayé wọn ẹni ọba fẹ́ kó ayé jọ ṣe rò pé yóò lu ọgbọ́n ni adúmọ̀ stand lórí àtúnṣe ẹ̀sìn ni kò sí yàtọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ó kálukú tó wájọba ọ̀run ni polú ẹ̀sìn rẹ bọ́ bá ṣe yí ọ kí n polú ẹ̀sìn mi bọ́ bá ṣe yé mi ẹ̀sìn ọ̀tá kó ìjì ọmọ ẹ̀yà ẹ̀sìn ọ̀pẹ́ ká ba ìfẹ́ jẹ́ ẹ̀sìn oníṣe pẹ̀lú àánú ṣíṣe láàrin ara wa. pírẹsidẹ́ǹtì Ògo Ìlọrin wọ́n ti bẹ gbogbo ayé pátá ọlọ́mọ dọ̀rọ̀ yín rú májèlú Ìlọrin ó bàjẹ́ ẹ má jẹ́ tẹ́yẹ̀ yìí bàbá wa nílùú Ìlọrin ayé ti fẹ́ máa kọrin bí ìkí Ìlọrin o tí ìdí ẹ̀sùn orin wa èyí tá a fẹ́ ṣe ìlọ́tọ̀ ẹjọ́ Abdulaziz kẹta lọ́lọ́run ẹjọ́ dẹ́ ẹjọ́ dẹ́ ìgbésẹ̀ tó tọ́ tẹ́ ẹ ti ń gbé bọ̀ tẹ́ ẹ tó fẹ́ gbé yẹn ju ẹ bá ní gbé ẹ jẹ́ kó ní freedom tá a bá jẹ́jà kẹta àparí ẹ̀gbọ́n lájà mi. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó lù wá fi Al-Qur'ani rán sí wa tá a dẹjọ́ gbà fún wọ́n pè ní wèrè o. ẹni ọwọ́ Qur'ani orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà Quran 5:6. mo sọ fún yín pé kò sẹ́ni kò sọ̀rọ̀ lọ́rọ̀ tèmi Quran 5:6 inú mi dùn gan pẹ̀lú láìfù Dr. Alifulani kò sí gbà mo wo láìfù ọ̀gá mi ọ̀rẹ́ mi àfáà mi Dr. Ahmed Alifulani Ọlárẹ̀wájú kò sí gbà mo wo láìfù wọn tí inú mi ò kí ń dùn wàláì tàláì àmọ́ gbà mo wo tàlẹ́ yìí inú mi dùn jù because human being ẹ̀jẹ̀ ní rọ̀ lára wa o kò sẹ́ni tí ò lè ṣe mistake inú tèmi ò dùn
pẹ̀lú condition tí Abdulaziz sísítà lọ́wọ́ wà yẹn látara pé ó ti ọ̀fọ̀ ó ti pẹ́ jù. nígbà ọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi náà wọ̀ backup pé ká lè fi yẹn pé àlàáfíà bọ̀ tí ó ti ń fà ẹsẹ̀ bíi ti ń wọ̀ ọ́. olóríire kan ò sì ní máa bùkátà kókó ọ̀sẹ̀lẹ̀ ní ẹ̀sìn ẹni ọba kùránì gbé olúwa gẹ́ ní àlìyáwùmọ̀ akimalitu lakodi inakun wa ati mamutu aleikum ni'matin waradi itu lako islamu din Kùránì gẹ́ ní òṣogun má kò sọtẹ̀ mọ́. ẹ má jẹ́ tẹ̀yìn gbogbo ẹni tí ogun bá torí rẹ̀ bẹ̀rẹ̀ nínú Islam yóò jìyà tó bá dọ̀run. ogun pàǹpara wa tọ́lọ́lùwà ti sọ fún àdébì tọ́lọ́ fi sára pé òṣogun mọ́ ọ̀rọ̀ pàǹpara yín ẹ̀ ń bára yín jà torí ẹ̀sìn kò sí mọ́. ẹ bá wá dá ní òròjọ́ lọ́rùn o Jésù tọrọ fún ọ. Kùránì lọ sọ bẹ́ẹ̀ o tájọ́ mọ̀ ní o mi sáfà àmọ̀jẹ̀sí o mo dẹ̀ nítẹ̀ lọ́rùn pẹ̀lú ohun oore tọ́lọ́ ń ṣe fún mi torí pé mo mọ̀ pé Ọlọ́run ò pọ̀ òun òṣù oore mi fún mi mọ́ àákò tí ó dé ní mi mọ̀